ìjà lórí ta ni ọ̀gá onífújì. Òbésèré ti fún Wàsíù Àyìndé lésì. Rónkẹ́ Òṣòdì Òkè sọ̀rọ̀ lórí ìgbéyàwó ọmọ Tọ́pẹ́ Àlàbí àti ọmọ Ìyábọ̀ Òjó. Kollington Àyìnlá sọ pé ìyàwó mi ṣì ní Sàláwà Àbẹ̀ní, ọkọ tó fẹ́ ya lò ní. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ìfòòrérò tí K1 The Ultimate ṣe láìpẹ́ yìí tó ti sọ pé Barrister ṣí fìlà orí ẹ̀ tó sì fi òun jẹ olóyè àwọn onífújì. Lórí ọ̀rọ̀ yìí làwọn èèyàn ń gbàbẹ ní gbagba òtí tí kálukú sì ń sọ ìrònú ọkàn wọn. Lára àwọn tó sọ̀rọ̀ náà ni àgbà ọ̀jẹ̀ òṣèré tíátà nì Adébáyọ̀ Sàlámì tó tún jẹ́ bàbá fún Fẹ́mi Adébáyọ̀ tó náà máa ń kópa nínú eré. Bàbá náà táwọn èèyàn mọ̀ sí Ọ̀gá Bello ti sọ pé Barrister lolùdásílẹ̀ orin fújì. Ọ̀gá Bello jẹ́ ẹni tó súnmọ́ Barrister dáadáa nítorí òun náà jíwèrè pẹ̀lú àgbà olórin náà. Ọ̀gá Bello sọ pé ẹni tó bá sọ iṣẹ́ kan di ńlá táwọn èèyàn rí jẹ́ ń bẹ̀ òun ni olùdásílẹ̀. Ó ní tíátà ó ní ìpìlẹ̀, highlife nípìnlẹ̀, kò sẹ́ni kan tó lè bá Fẹlá du afrobeat. Highlife ló ń kọ tẹ́lẹ̀ tó kó tó fi jáàsì àti àwọn nǹkan míì sí kó tó sọ di afrobeat. Nígbà tí Barrister máa gbé fújì sílẹ̀ kò tí ì pè ní fújì nígbà yẹn nítorí pé ó ń kọ sákárà ó ń kọ highlife. Nígbà tó fẹ́ dá fújì sílẹ̀ ló ní àkójọpọ̀ highlife gúdúgúdú àrò ló fi ṣẹ̀dá fújì làwọn èèyàn bá tẹ́wọ́ gbà tí wọ́n sì fi ṣe àwòkọ́ṣe. Bàbá náà tẹ̀síwájú ní ọ̀rọ̀ wọn pé bàbá Ògúndé ni gbogbo àwọn onítìátà fi ṣe àwòkọ́ṣe tí kò sẹ́nikẹ́ni tó lè sọ wípé àwọn kan ti ń ṣe tẹ́lẹ̀ nítorí ṣọ́ọ̀ṣì ni wọ́n ti bẹ̀rẹ̀ kí wọ́n tó sọ di àmìjó kí wọ́n tó sọ di okòwò táwọn èèyàn fi ń jẹun báyìí. Nígbà tí Barrister máa gbé fújì sílẹ̀ kò tí ì pè ní fújì nígbà yẹn nítorí pé ó ń kọ sákárà ó ń kọ highlife. Nígbà tó fẹ́ dá fújì sílẹ̀ ló ní àkójọpọ̀ highlife gúdúgúdú àrò ló fi ṣẹ̀dá fújì làwọn èèyàn bá tẹ́wọ́ gbà tí wọ́n sì fi ṣe àwòkọ́ṣe. Wéré ni Barrister kọ́kọ́ ṣe kó tó sọ di fújì àti wípé kò pọ̀jù tí a bá sọ pé bí Ògúndé ṣe jẹ́ sí fújì òun ni Barrister ṣe jẹ́ sí fújì. Barrister ni Ògúndé fújì. Barrister ni olùdásílẹ̀ fújì tí kò sì rí tàbí ní àríyànjiyàn kankan nínú. Nínú ìfèròhàn yìí ni Ọ̀gá Bello sọ gbogbo ohun tó mọ̀ nípa ìtàn ìgbésí ayé bí fújì ṣe bẹ̀rẹ̀. Táwọn èèyàn sì jẹ́rìí sí pé òótọ́ ọ̀rọ̀ ni Ọ̀gá Bello sọ. Àkàndé Abbas Òbésèré ti sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ náà. Nínú ìfèròhàn tó ṣe láìpẹ́ yìí ló ti sọ pé àwọn ẹlòmíì máa ń sọ̀rọ̀ nígbà míì bóyá wọ́n ń ṣèrànwọ́ ni ayé sì lè máa bá àwọn ẹlòmíì pò lásìkò gbà yẹn nítorí kò sẹ́ni tí ogun ìdílé ò jà. Àmọ́ wípé kí Wàsíù Àyìndé wá sọ wípé Barrister kọ́ ló dá fújì sílẹ̀ ó ti pa ohun dà pé ohun tóun sọ òun sì sọ ni. Tí wọ́n máa sọ pé nìkan já àǹfààní lára Barrister láyé yìí àwọn tí Barrister bí gan kò já àǹfààní tó Wàsíù Àyìndé. Ó ní kò yẹ kó wáyé pé nígbà tí Barrister kú tán ó ní Wàsíù Àyìndé wá sọ wípé Barrister kọ́ ló dá fújì sílẹ̀ iṣẹ́ tí gbogbo wa ń yọ̀ lórí ẹ̀ nígbà tóun gan fẹ́ dìde nígbèsè ayé ẹ̀ ó lóun ní Àyìndé Barrister. Àwọn ẹbí rẹ̀ gangan ò sọ ní Barrister Wàsíù Àyìndé Ìṣọ̀lá ló ń jẹ́. Òun gan mọ̀ pé àṣìṣe ọ̀rọ̀ ni láti sọ pé Barrister kọ́ ló dá fújì sílẹ̀. Àwọn èèyàn ti sọ pé mọ́tò tó ti lọ ní Alhaji Kollington Àyìnlá ń ṣẹ́wọ́ sí látàrí ọ̀rọ̀ tó sọ pé ìyàwó òun ní Sàláwà Àbẹ̀ní ìyẹn olórin wákà. Bàbá náà sọ wípé obìnrin tó bímọ fún ni ó ti kúrò lálẹ́ ẹni àti pé ìyàwó òun ní Sàláwà Àbẹ̀ní títí ikú yóò fi dé. Nínú ìfèròhàn tó ṣe láìpẹ́ yìí ní Tẹ́jú Babyface ti bi bàbá náà ní ìbéèrè pé àjọṣepọ̀ wo ló wà láàrin òun àti Sàláwà Àbẹ̀ní. Bàbá náà sọ pé ẹni tó bímọ mẹ́ta fún ni ó ti kúrò lálẹ́ ẹni ìyàwó òun sì ní títí ayé àbí níbo ni òun fẹ́ kọ́mọ mẹ́ta sí tí wọ́n bá tẹ̀lé òun èèyàn á mọ̀ pé òun lọ́mọ àti pé bọ́lá òun ṣe kọ́ ni àti pé òun ò bá Sàláwà Àbẹ̀ní wí ìlú mọ̀ọ́ká ni báwọn obìnrin ṣe ń du àwọn ọkùnrin gbajúmọ̀ bẹ́ẹ̀ ni àwọn ọkùnrin náà ń du àwọn obìnrin gbajúmọ̀ ṣùgbọ́n ó níbi tí ọgbọ́n obìnrin ó mọdé. Bàbá náà sọ pé tóun bá pe Sàláwà Àbẹ̀ní nísìnyìí níṣẹ̀kẹsẹ̀ ló máa dé ìyàwó òun sì ni o ẹni tó wà lọ́dọ̀ ẹ̀ sì ń ya lò ní kò bímọ fẹ́ni náà èmi ló bímọ mẹ́ta fún èyí tó pa Tẹ́jú Babyface lẹ́rìn àti Kollington Àyìnlá fún ara rẹ̀. Táwọn èèyàn sì ń bu ẹnu àtẹ́lu bàbá náà pé ká ní ọkọ tuntun tí Sàláwà Àbẹ̀ní fẹ́ kò tọ́jú rẹ̀ ni ṣé Kollington máa sì máa pe Sàláwà Àbẹ̀ní ní ìyàwó rẹ̀ àti pé bàbá náà kó ṣọ̀wọ́ ẹnu ẹ o àti pé báwo ló ṣe fẹ́ kí ọ̀rọ̀ náà kó rí lára ọkọ tuntun tí Sàláwà Àbẹ̀ní fẹ́ báyìí.
látàrí bí Ìyábọ̀ Òjó ṣe gbà kí bàbá ọmọ ẹ̀ wá ṣe ojúṣe rẹ̀ lọ́jọ́ ìgbéyàwó Priscilla Òjó àti ìgbésẹ̀ tí Tọ́pẹ́ Àlàbí gbajúmọ̀ olórin ẹ̀mí gbé lórí ìgbéyàwó ọmọ rẹ̀ Ayọ̀míkù Àlàbí ni Ronke Oṣòdì-Òkè ti sọ̀rọ̀ nínú ìfèrò tó ṣe láìpẹ́ yìí ló ti sọ pé òun kò bẹ́ ẹnikẹ́ni wí nínú Tọ́pẹ́ Àlàbí àti Ìyábọ̀ Òjó wípé ohun tí wọ́n ṣe ò dá tàbí kò dá àti pé bọ́lọ́run ṣe dá kálukú wa ọ̀tọ̀ọ̀tọ̀ ni bá a ṣe ní ẹ̀mí ìdáríjì sí ó yàtọ̀ síra wọn ilé ọ̀tọ̀ láti wá ibi tá a ti wá yàtọ̀ pẹ̀lú nítorí èyí àwọn gbèsè tá a máa gbé máa yàtọ̀ síra wọn ó tẹ̀síwájú náà rẹ̀ pé òun gbóríyìn fún Ìyábọ̀ Òjó nítorí pé òun mọ̀gbà tí Priscilla àti ẹ̀gbọ́n ẹ̀ wà ní kékeré Ìyábọ̀ Òjó máa ń kó wọn káàkiri ni ó sì fi gbogbo ayé rẹ̀ fi tọ́ àwọn ọmọ méjèèjì náà nígbà tí àsìkò ìgbéyàwó náà dé tó pe bàbá wọn èyí mú mi gbóríyìn fún mo sì rí ẹ̀kọ́ púpọ̀ kọ́ lára Ìyábọ̀ Òjó ó ní Tọ́pẹ́ Àlàbí tí kò jẹ́ kí bàbá ọmọ yọjú síbi ìgbéyàwó ọmọ náà ó lè jẹ́ ọmọ náà ni kò yẹ kí bàbá náà wá ọmọ náà ti dàgbà ó sì ti mọ ọwọ́ ọ̀tún yàtọ̀ sósì ó lè ṣe ìpinnu fúnra rẹ̀ wípé òun kò fẹ́ rí bàbá òun níbi ayẹyẹ ìgbéyàwó òun àti wípé ọmọ Ìyábọ̀ Òjó ó fẹ́ kí bàbá òun wá ló ṣe wà níbẹ̀ lọ́jọ́ ìgbéyàwó náà èyí tó mú kọ́rin ènìyàn máa sọ wípé àwọn ò lè dá Tọ́pẹ́ Àlàbí lẹ́bi o tó bàbá ọmọ tí ò bá ti ṣe ojúṣe lórí ọmọ rẹ̀ kò lẹ́tọ̀ọ́ láti wá ṣẹ̀tọ́ níbi ìgbéyàwó ọmọ ẹ̀